ẹ̀yin ènìyàn wa ẹ káàbọ̀ sórí ètò wa o. Ọwọ́ bà wọ́n o, ọwọ́ ti tẹ àwọn amòòkùnṣèkà o. Ọwọ́ tẹ ọ̀kan lára àwọn tí wọ́n jí àwọn olùjọsìn ilé ìjọsìn CAC ìlú Ẹ̀dá Oníyọ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Ọwọ́ ti tẹ àwọn tó jí àwọn ará ilé ìjọsìn CAC tí wọ́n jí gbé nínú oṣù kẹrin, ṣe é rántí, tí wọ́n pa pásítọ̀ nínú ilé ìjọsìn lójú ẹsẹ̀. Gbàtà a máa gbọ́ ìròyìn báyìí wọ́n ní ọwọ́ bà Àmọ̀tẹ́kùn o. Ẹlẹ́ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn tí wọ́n ní ó kópa nínú ìjínigbé yẹn, wọ́n ní ọwọ́ ti tẹ̀ o. Igi àbáfẹ̀yìntì kìkẹ́ ẹ̀gún ló ṣe o. Ẹni a ní kó fẹ́ ni lójú tó fata sẹ́nu lọ̀rọ̀ yìí o. Ẹlẹ́ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn, òun náà bá wọn kópa nínú ìjínigbé, wàhálà ti wà. Àwọn tá a ní kó dáàbò bo ará ìlú, ṣé àwọn ló yẹ kó ti máa kópa nínú ìjínigbé? Èmi ni mo wà ń bí o, ẹ káàsán o, ẹ káàbọ̀ sórí ètò wa ní ká sáré gbé wa débẹ̀. Mo wà ń bí o, ìtàlá wa o, mo wà ní garden níbí. Mo ní kí sáré já wa sí ìròyìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ni o. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ o. Ó ṣẹlẹ̀, àwọn tí wọ́n ní kó dáàbò bo ará ìlú, àwọn la ti ń gbọ́ wípé ọwọ́ bà. Wọ́n mú àwọn 4 ní ìlú Ẹ̀dá Oníyọ̀. Àwọn 4 tí wọ́n wá mú yìí, wọ́n wá ní ẹlẹ́ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn wà lára wọn. Bákan náà ni arákùnrin tó ń pè ní Kàsálà Agbésùnmọ the notorious kidnappers tó jẹ́ Fúlàní agbésùnmọ̀mí ní Sàǹfàrà, orúkọ ẹ̀ jẹ́ Kàsálà yẹ́lò. Ọwọ́ ti tẹ òun náà, ṣé tẹ̀rí títí ẹ̀ yẹn? Wọ́n pa nípa ìyà. Ẹyẹ ènìyàn wa ẹ lọ sórí Telegram wa, ẹ rí fídíò yẹn bẹ̀. Wọ́n pa nípa ìyà, wọ́n so sí ẹ̀yìn ọ̀kadà ni, wọ́n wá ń wọ́ lórí títì ọ̀dà. Bó ṣe yẹ kó ṣe máa ṣe wọ́n nìyẹn. Tẹ́ ẹ bá ti mú wọn bẹ́ẹ̀ yẹn, pa wọ́n nípa ìyà, ẹ pa wọ́n nípa yẹ̀yẹ́, ẹ pa wọ́n dànù. Ẹ wo inú gádì la wà, iṣẹ́ ti rí. Bó ṣe yẹ kí ìlú ṣe rí ni kólúkálukú rìn síbi tó bá wù, kólúkálukú gbabi tó bá wù. Irú èní ọjọ́ ìsinmi báyìí, àwọn ọmọ á jáde wọ́n á ṣeré, ṣùgbọ́n pẹ̀lú àìsí ètò ààbò kò jẹ́ kí ìlú lọ bó ṣe yẹ kó lọ. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti mú wọn bẹ́ẹ̀ yẹn, ẹ pa wọ́n dànù, ẹ má bójú àánú wò wọ́n. Ṣẹ́rí Kàsálà yẹ́lò yìí, ó pẹ́ tó ti ń ṣòro bí agbọ́n ní Sàǹfàrà lọ́hùn. Wọ́n mú o, ẹ lọ sórí Telegram wa, fídíò yẹn wà ń bẹ̀. Telegram Àṣàkẹ́ TV, ẹ rí bí wọ́n ṣe pa Kàsálà. Wọ́n porúkọ ẹ̀ ní Kàsálà yẹ́lò. Ìròyìn ẹ̀ lẹ́ ń wò tá a fi sójú amóhùnmáwòrán. Àbí kò sí níbẹ̀? Ó dá jẹ́ ká gbé àwòrán Kàsálà síbí kẹ́ ẹ bá wa rí. Àwọn ẹni ibi tí ń pọmọ́ re balùwẹ̀, ṣàwòrán yẹn wà. Bàbá mi ẹ káàbọ̀ sórí ètò wa. Kàsálà òun rè notorious bandit commander Kàsálà yẹ́lò. Wọ́n ní wọ́n pààyàn ní Sàǹfàrà o, as conflicting account emerge over death. Ẹ wo tẹ́ bá rí bí wọ́n ṣe pàṣẹ. Fídíò ẹ̀sẹ̀ àní mo ti rí. Wọ́n so báyìí ní sí ẹ̀yìn ọ̀kadà. Wọ́n wá ń wọ kúrúrúrú, wọ́n wá ń wà lọ, wọ́n ń wọ nílẹ̀. Wọ́n ń wọ nílẹ̀ pẹ̀lú speed, pẹ̀lú ọ̀kadà yẹn. Kudos to you sí ẹ̀yìn ẹlẹ́ṣọ́ ààbò Sàǹfàrà tó mú yín. Kudos to you. Tẹ́ bá ti mú wọn bẹ́ẹ̀ yẹn, pa wọ́n ń payà. Ṣùgbọ́n ilé tó wá yà mí lẹ́nu nínú ìròyìn tá a mú wá yìí, òun ni ẹlẹ́ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn tí wọ́n ti lọ mú pẹ̀lú àwọn tó jíyàn gbé. Wọ́n ti lọ mú pẹ̀lú àwọn tó jíyàn gbé. Mọ̀gbà tí wọ́n lọ ṣòro bí agbọ́n ní Èkìtì ní ìlú Ẹ̀dá Oníyọ̀, tí wọ́n ṣẹ̀ fi wọ́n sílẹ̀ nínú oṣù táwa ẹ̀kọ́ ni wọ́n fi wọ́n sílẹ̀ ni, tí wọ́n fi wọ́n sílẹ̀ tó ti ju ọ̀sẹ̀ kan báyìí, tí àwọn ìyá wọn yẹn tí wọn ò lè dìde dúró rìn mọ́, tó yẹ pé ṣe ni wọ́n ń gbé wọn. Àwọn 38 kan ní gbogbo wọn tí wọ́n ṣẹ̀ rìlíìsì wọn. Àwọn ará ilé ìjọsìn tí wọ́n pa pásítọ̀ lójú ẹsẹ̀. Òun ni ìròyìn fi ń tó wa létí báyìí pé ọwọ́ ti bà àwọn 4 ní ìlú Ẹ̀dá Oníyọ̀. Ṣùgbọ́n lára àwọn 4 tí ọwọ́ wá bà yìí, ni wọ́n wá ń sọ wípé àníṣe Àmọ̀tẹ́kùn wà lára wọn. Ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí gbogbo àwọn tó kù o. Gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbàbọ̀dè nínú ìlú yìí, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ fojú jọ èèyàn tó jẹ́ pé ẹranko ni yín, tó yẹ pé ẹni tí owó báyìí lẹ lọ fún tiyín, tó yẹ pé
kí wọ́n tẹ̀ pa odidi ìlú wọn bá ti lè fẹ́ yín lówó gbogbo yín pátá ni àṣírí yín máa tú o tó bá dẹ̀ ti mú yín bẹ́ẹ̀ yẹn kó máa ṣèdájọ́ gidi fún yín. Ìròyìn tá a fi ń tó wa létí báyìí ni wípé wọ́n mú Àmọ̀tẹ́kùn tó lọ́wọ́ sí ìjínigbé bí wọ́n ṣe jí àwọn ará ilé ìjọsìn gbé ní ìlú Ẹ̀dà Oníyọ̀. Ẹni pé wàhálà ti wà a dẹ̀ wá sọ wípé ẹ jẹ́ ká pèsè ètò ààbò fúnra wa inú iléeṣẹ́ ológun náà ìyẹn náà wọ́n ti gbàbọ̀dé ńbẹ̀ Ogboko repentant ló kún ibẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá náà ọlọ́pàá ò ṣe é fọkàn tì ẹ ti wá wo àwọn Àmọ̀tẹ́kùn báyìí àbí lára àwọn tí wọ́n jẹ́ Miyetti Allah tí wọ́n kó sínú ẹlẹ́ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn ni ṣe pé nígbà kan nìròyìn ń lọ àti tòǹdó àwọn ẹlẹ́ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn tí wọ́n sọ pé àwọn Miyetti Allah ti pẹ̀lú wọn ṣé àwọn Miyetti Allah tó pẹ̀lú wọn yẹn ṣé àwọn ni eléyìí tó náwó sí ìjínigbé lẹ́kìtì yìí ni ẹ máa bá wa là o gbogbo àwọn nǹkan wọ̀nyí kò bójú mu o ó ń kó ẹrẹ̀ bá ilẹ̀ Yorùbá o kí la ti ń gbọ́ wípé ẹlẹ́ṣọ́ ààbò ilẹ̀ Yorùbá Àmọ̀tẹ́kùn ó ti ń lọ́wọ́ sí ìjínigbé ṣé pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lágbára ẹ wo ìtàlá wà bí ìròyìn ẹ ṣe ń dọ́wọ́ mi báyìí ni mo mú wá sí etí ìgbọ̀wà èmi lẹ̀ ń wò Àṣàkẹ́ ló wà ń bẹ̀ Àṣàkẹ́ ló wà ń bẹ̀ torí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ wa ó ṣe pàtàkì sí wa ẹ wo Africa market ni mo wà iwájú Africa market ní ṣẹ́rí bí ọ̀nà ṣe rí ṣẹ́rí bí everywhere ṣe rí bó ṣe yẹ kí ìlú tiwa náà ṣe rí leléyìí ibi tí ẹlẹ́sẹ̀ á máa gbà ní mọ́tò ní ibi tí ẹsẹ̀ á máa gbà ní wọ́n máa ṣe ni tí gbogbo ẹ̀ máa dán ṣe ti rí kò sí wípé bóyá ẹ̀yin àti onímọ́tò ẹfẹ̀gbẹ́ ń kọ́ra yín ẹsẹ̀ á máa gbà bí tí wọ́n máa gbà lọ onímọ́tò á máa gbà bí tí wọ́n máa gbà lọ ẹ wo bí wọ́n ṣe rẹ tí gbogbo ẹ̀ ń dán gáàdì nìyẹn àwọn bá fẹ́ ṣeré gáàdì lẹ́ ń rí yìí bí wọ́n ṣe máa ń kọ káàkiri sínú ìlú nìyẹn bó ṣe yẹ kí ìlú tiwa náà bó ṣe yẹ kó ṣe dá nìyẹn gbogbo agbègbè yìí báyìí gbogbo inú ọjà yẹn báyìí àwọn blacks ló wà ń bẹ Africa market ni kò sí ọ̀tẹ̀ bá fẹ́ rà tẹ̀lé rí ń bẹ̀ ìgbín fẹ́ rà ní ikàn lẹ fẹ́ rà ní ọ̀gbọ̀lọ̀ ní ẹ̀gúsí ní ilá ní kò sí nǹkan tẹ̀lé rí nínú ọjà yìí òun ni Africa market rẹ bó ṣe gbogbo ẹ̀ ní mi ò ní wọ́n bẹ̀ mọ̀kọ́ ẹ̀ fi hàn wá gbogbo ẹ̀ wò òun lẹ̀ ń wò ìbò láti bí ló ti bẹ̀rẹ̀ gbogbo ṣọ́ọ̀bù tẹ̀ ń wò yìí Africa market ni lọ́dẹ Senegal Mali gbogbo àwọn blacks tó wà nínú ìlú ọjà ní tó yẹ pé gbogbo ọ̀tẹ̀ bá fẹ́ ra ẹ̀ bá ń bẹ̀ ṣùgbọ́n mo kàn ní kí n mú ìròyìn wá tó wa létí mi ò ní lọ́kàn láti wọ inú ọjà kí n dẹ̀ fi bí ìlú ṣe rí bó ṣe hàn wá bó ṣe rí bí ọ̀nà ṣe wà bí wọ́n ṣe mú ọ̀nà tí wọ́n ń tún ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ kí àwọn adarí wa náà káwọn náà kí wọ́n máa ṣe láti lè jẹ́ kí ìlú kó dáa ọkàn oníkálukú á balẹ̀ òun la fi ń sọ wípé ètò ààbò tí ètò ààbò bá wà nínú ìlú ọkàn oníkálukú á balẹ̀ ṣùgbọ́n ẹ ti wá rí báwa tá à ń sọ wípé state police o ṣe àwọn alábọ̀dé yìí wá ń kọ́ báyìí ẹ ti máa gbọ́ pé ẹlẹ́ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn ó ti bá wọn lọ́wọ́ nínú ìjínigbé any boy tọwọ́ bá ti bà ìbàjẹ́ Yorùbá ni ló ń gbàbọ̀dé sílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti mú ẹ máa ṣèdájọ́ òdodo fún wọn irú àwọn yẹn kò yẹ kán máa gbé láàrin èèyàn ẹranko nírú èèyàn bẹ́ẹ̀ ládùúrú bí gbogbo ìlú ṣe bàjẹ́ yìí ká tí wọ́n máa wá rí ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ti máa bá wọn kópa nínú ẹ̀ àbí lára àwọn Miyetti Allah tó darapọ̀ mọ́ iṣẹ́ Àmọ̀tẹ́kùn ni lẹ́kìtì Elédùmarè kó máa ṣàánú fún wa lọ́wọ́ àwọn ìkà yìí o àwọn ìjọba àṣetì tiwọn ẹ̀yin ará ìlú náà ẹ ti máa gbàbọ̀dè sí orí ilẹ̀ yín ẹ wo adúrú ìyà tí àwọn ìyàwó yẹn tí wọ́n jẹ bí wọ́n ṣe wọ̀nyẹn báyìí ara wọn ò tí wà òkè wọn lágbà tó ti fi wọ́n sílẹ̀ tán kó wọn lọ sílé ìwòsàn wọn ò lè dárìn ṣé ibi àwọn èèyàn ṣe ń jìyà ní àkàkà agbésùnmọ̀ míì ṣé kò kì í ba ẹ̀yin nínú jẹ́ ni ṣé inú yín ń dùn ní látàrí owó èló lówó tí tán fẹ́ fún yín omijé àwọn èèyàn kan ẹ̀jẹ̀ àwọn èèyàn kan lẹ́yìn fi ń ṣòwò ná ẹ̀ẹ́dẹ̀ ronú pípẹ́ irúkọ báwọn yìí kò dáa ẹ gba owó ẹ ti gba owó báyìí ẹ̀ ń ná tán wọ́n pa pásítọ̀ torí ẹ̀ pàtó máa ṣèwádìí báyìí wọ́n ní wọ́n mú Àmọ̀tẹ́kùn ọwọ́ ti tẹ Àmọ̀tẹ́kùn kan o àwọn mẹ́rin ni wọ́n ní wọ́n mú Àmọ̀tẹ́kùn kan wà lára àwọn mẹ́rin tí wọ́n ti mú lẹ́kìtì ọwọ́ ba kàṣàlà yẹ́lò náà ò lẹ́ ń wò yìí àwòrán ẹ̀ lẹ́ ń wò yìí ìkàṣàlà bọ́ wá ṣe máa ba gbogbo yìí nìyẹn àti kàṣàlà àti kàṣàlà ò lẹ́ ń wò ẹ kí gbèrò yẹn síwájú báyìí kẹrí ẹ ti rí ọwọ́ ba kàṣàlà yìí o ẹ̀yin tẹ́ bá fẹ́ wo fídíò bí ọwọ́ ṣe ba kàṣàlà yìí ó wà lórí Àṣàkẹ́ TV Telegram bí wọ́n ṣe fi ìgbésí ayé ẹ̀ ń wọ́lẹ̀ gbà tí wọ́n mú àní wọ́n so sẹ́yìn kínní ni ẹ̀yìn ọ̀kadà
wọ́n sóni tí wọ́n ń gbé lọ kúrúrú nǹkan tó dáa fún wọn nìyẹn. Tẹ́ ẹ bá ti mú wọn ẹ̀yin ẹlẹ́ṣọ́ ààbò ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá yà ti mú àwọn kinní burúkú wọ̀nyí ẹ má máa bojú àánú wò wọ́n ẹ mú wọn kẹ́ ẹ fi wọ́n wọ́lẹ̀ ẹ gbé wọn ẹ fi wọ́n máa wọ́ gbogbo àárín ìgboro kiri kí ará ìlú máa rí ojú wọn pé àwọn èèyàn burúkú rèé àwọn tó ń pa ará ìlú rèé. Ẹ wo arákùnrin ìbáyẹ ọ̀gágun tó ló jẹ́ igbákejì ẹ̀ṣọ́ ààbò FRSC òun ni wọ́n pa o. Nígbà tí wọ́n ti pa wọ́n wá ń gbé òkú rẹ̀ lọ kí wọ́n lọ sin o ni àwọn agbésùnmọ̀mí ni wọ́n bá jí òkú gbé o. Arákùnrin tẹ́ wò lójú amóhùnmáwòrán yìí ọ̀gágun ni wọn náà ní igbákejì iléeṣẹ́ FRSC ó kú sóṣogbo òkèkítẹ́ ṣòwò ni wọ́n pa ó kú sóṣogbo wọn ló ní àìsàn ráńpẹ́ díẹ̀ ó wá kú sóṣogbo wọ́n wá ń gbé lọ sí ìlú ẹ̀ bí tí wọ́n ti lọ ń sin ní Kogi ibẹ̀ ni àwọn agbésùnmọ̀mí ti ya bò wọ́n àti pósí àti àwọn tí wọ́n ń ṣọ̀fọ̀ tí wọ́n wà níbẹ̀ láti sin ni wọ́n jí gbé lọ báyìí o. Wọ́n jí wọn gbé o ibi tí wọ́n ti ń sin ní ẹ jẹ́ kí gbé àwòrán yẹn wá kẹrin ó wà ń bí ìròyìn yẹn náà ti wà lórí Facebook wa ẹ̀ ń tẹ́ bá ń tẹ̀lé wa lórí Facebook ibi tí wọ́n ti ń sin arákùnrin yìí ní tí àwọn agbésùnmọ̀mí ya bò wọ́n tí wọ́n jí àti pósí àti òkú àti àwọn tó gbé pósí gbogbo wọn ni wọ́n jí gbé lọ báyìí o. Ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ mo ti publish ìròyìn yẹn náà láàárọ̀ lórí asaketvnews.com ẹ̀yin tẹ́ bá ń ka ìròyìn wa lédè Yorùbá mo ti publish ẹ̀ láàárọ̀ yìí. Orúkọ ọ̀gágun FRCE ni Augustine lórúkọ ẹ̀ òun ni wọ́n jí òkú ẹ̀ gbé láàárọ̀ yìí. Gbà tí wọ́n jí òkú ẹ̀ gbé àwọn agbésùnmọ̀mí ní kí wọ́n lọ mú 450 mílíọ̀nù wá wọ́n ní 450 mílíọ̀nù ní kí wọ́n mú wá o kí wọ́n tó lè fi òkú sílẹ̀ àti àwọn tó fẹ́ lọ sin òkú àwọn tó ń ṣọ̀fọ̀ lọ́wọ́ tí wọ́n ń gbé òkú pé kí wọ́n sin nígbà tí wọ́n dé ibi tó ti fẹ́ sin òkú ni wọ́n bá jí wọn gbé o àtòkú o. Ẹ jọ ṣé kí ni wọ́n ti fẹ́ fi òkú ọ̀gágun August ṣe báyìí so wọ́n ní kí wọ́n ti wá mú 450 mílíọ̀nù wá kí wọ́n tó gba òkú àti àwọn tó fẹ́ sin òkú tí wọ́n jí gbé. Ṣé ẹ rí nǹkan tá à ń sọ ṣé ẹ rí tabaníkà máa wo báyìí ejò lè lọ́wọ́ nú torí eléyìí tó ṣẹlẹ̀ lẹ́kìtì báwo ti yẹ ká wá rí wípé gbogbo ìjínigbé tó bá ń ṣẹlẹ̀ ní ìlú kọ̀ọ̀kan báyìí ó ti ń náwó onílé nínú o. Nígbà tí ìròyìn ti lè fi ìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé àwọn tí wọ́n jí àwọn ará ilé ìjọsìn CAC ẹ̀dá oníyọ̀gbé wípé wọ́n mú ọmọ Èkìtì tó jẹ́ Àmọ̀tẹ́kùn wọ́n ní wọ́n mú Àmọ̀tẹ́kùn kan nínú wọn. Ṣé ẹ ti rí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kì í ṣe nǹkan tó bójú mu. Ẹ jẹ́ kí a ní ìṣọ̀kan ká ní ìfẹ́ ilẹ̀ wa ẹ má jẹ́ ká máa gbàbọ̀dẹ̀ sórí ilẹ̀ wa kò dáa àwọn èèyàn wà nínú ìrora kí èèyàn tẹ̀sẹ̀ pé kán múyàn kan tì mọ́nu yàrá gan fún 24 hours gan nínú ilé èèyàn pé má jáde o kán má tan iná má lo fóònù má jẹun 24 hours ẹnìyẹn gan máa mọ̀ ọ́ lára ká máa sọ wípé àwọn èèyàn tó ń kó wọnú igbó wọ́n ń kó wọn wọnú igbó more than 50 days kẹ́mọ̀ nǹkan tí wọ́n máa pass through kẹ́mọ̀ nǹkan tójú wọn rí níbẹ̀ ọkàn yín á dẹ̀ balẹ̀ ẹ̀ dẹ̀ máa bá wọn máa ṣe agbódegbà ẹ máa ṣe ínfọ́mátì fún wọn ó jẹ́ nǹkan tó burú jáì ẹnikẹ́ni tí ọwọ́ bá ti mú torí kó dẹ̀ pé nígbà tẹ̀ kì í ṣe ìdájọ́ fún wọn ó wá jẹ́ kí gbogbo àwọn ìwà wọn yẹn kó máa gbèrú sí i kó túbọ̀ máa pọ̀ sí nínú ìlú anybody tẹ́ bá ti mú ìbájọ́ ọmọ Yorùbá ìbájẹ́ Fúlàní ẹ ṣe ìdájọ́ òdodo fún wọn ẹ yẹgi fún wọn èyí tó bá tọ́ láti yẹgi fún ẹ yẹgi fún because a lè máa kọ́ àwọn tó kù lọ́gbọ́n irú ìwà burúkú wọ̀nyí a lè máa dínkù torí tí wọn bá bẹ̀rẹ̀ sí í ṣèdájọ́ òdodo tí wọn bá bẹ̀rẹ̀ sí fi ọwọ́ gidi mú wọn ìwà burúkú wọ̀nyí ò ní yí padà o wọn ò ní dẹ́kun ìwà burúkú wọ̀nyí á túbọ̀ máa peléke sí o
àwa ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ lórí ilẹ̀ wa, ẹ má jẹ́ ká gbàbọ̀dè sórí ilẹ̀ wa. A mà nílẹ̀ kan síbòmíì. Ọmọ Yorùbá torí owó, Àṣàkẹ́ ló ń kí wa o, ìtàlá wa o. Ẹ wo arákùnrin yìí báyìí, ẹni ọdún 69, 59 years old, 69 tó kú, tí wọ́n dẹ̀ ní kí wọ́n lọ sin, tí wọ́n dẹ̀ ti wá lọ jí òkú ẹ̀ gbé. Wọ́n ní kán tí wá san 450 mílíọ̀nù. Owó kíni? Gbogbo ìgbésí ayé arákùnrin gan tó fi ṣiṣẹ́ gan, ṣé gbogbo owó tó ti pa láyé gan ṣó tó 450 mílíọ̀nù ni? Níbo ni kí wọ́n ti rí i? Léṣù wípé wọ́n fẹ́ lọ sin òkú o, àtàwọn tó lọ ń sin òkú àtòkú wọ́n jí wọn gbé lọ o. Ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ lélẹ̀? Òun ló jẹ́ pé gbogbo ìwà burúkú wọn ẹ̀yin ìjọba tẹ́ ẹ̀ ń pè wọ́n ní prodigal son, tẹ́ ẹ̀ fọwọ́ ra wọ́n lórí, tẹ́ ẹ̀ sọ wípé wọ́n repent, tẹ́ ẹ̀ sọ wípé wọ́n rehabilitate. Nǹkan tẹ́ ẹ̀ ń dá sílẹ̀ lélẹ́yìí o. Látàrí pé rehabilitate tẹ́ ẹ̀ ń ṣe, òun ló túbọ̀ ń fún wọn ní ayé jẹ, òun ló túbọ̀ jẹ́ kí wọ́n máa hu ìwà burúkú sí. Tó yẹ pé bí ẹ ṣe ń mú wọn, àìmọye tẹ́ ẹ sọ pé ẹ ti mú wọ́n rehabilitate, wọ́n reintegrate, òun ló jẹ́ kí wọ́n túbọ̀ ń hù yẹ́, wọ́n wá ń grow wing, ìyẹ́ wọn ń hù gidi, wọ́n túbọ̀ ń lágbára sí i, torí pé wọ́n mọ̀ wípé kì í ṣe ìdájọ́ fún àwọn, torí pé wọ́n mọ̀ wípé gbogbo nǹkan táwọn ń ṣe wọ̀nyẹn kò sí ìjìyà kankan fún àwọn. Òun ló jẹ́ kí wọ́n túbọ̀ máa pẹ̀ka sí i, òun ló jẹ́ kí agbára wọn túbọ̀ máa le sí i. Tó bá yẹ pé ẹ̀ ń ṣe ìdájọ́ òdodo fún wọn ni, tẹ́ ẹ̀ mú wọn balẹ̀ ni, gbogbo ìwà burúkú wọ̀nyẹn á ti dínkù. Àwa tí a jẹ́ ìran Yorùbá, ẹ jẹ́ ká ronú ara wa. Ṣé bẹ́ẹ̀ ti rí gáàdì yìí bó ṣe tó? Kò sí pé o fẹ́ sanwó kó tó wọ ọbẹ̀ o. Ẹ jẹ́ kí n mú àwòrán ọ̀gá Augusti tí wọ́n jí òkú ẹ̀ gbé yìí kúrò, kẹ́ bá lè rí inú ìlú dáadáa. Ní ká fi àwòrán arákùnrin tí wọ́n gbé òkú ẹ̀, odidi ẹni tó jẹ́ ọ̀gágun iléeṣẹ́ FRSC, òun lẹ̀ ń wò yẹn ti rí. Augustine 59 years old tó kú, tí wọ́n dẹ̀ lọ sin òkú ẹ̀, wọ́n dẹ̀ gbé òkú ẹ̀ lọ, àtàwọn tí wọ́n lọ ń sin wọ́n dẹ̀ jí wọn gbé lọ. A ní ká fi tó wa létí ni. Àti ìròyìn eléyìí tá à ń gbọ́ ní Èkìtì yẹn, a máa ṣèwádìí ẹ̀ kúlẹ̀kúlẹ̀ sí, torí wípé anybody tọ́wọ́ bá ti bà, ìbá jẹ́ ọmọ ogun tó jẹ́ ọmọ Yorùbá ló gbàbọ̀dè sílẹ̀ Yorùbá, tẹ́ ẹ bá ti mú ẹ ṣèdájọ́ gidi fún. Ẹ wo bí gbogbo bí ìṣe fẹ̀ tó yìí báyìí, gáàdì ni tí wọ́n kọ síbí, tó dẹ̀ jẹ́ wípé olúkálukú ló ń wọnú ibẹ̀, olúkálukú ń wọbẹ̀ tá a ṣeré, tá a ṣe oríṣiríṣi. Kò sí wípé ibo ló ń lọ, kò sí wípé ibo ló ti ń bọ̀. Àyẹ̀bó jẹ́ pé o fẹ́ gbé wéètì ni wàá gbé, gbogbo ẹ̀ ni wọ́n ṣe kalẹ̀ síbi lọ́fẹ̀ẹ́ ni o, kò sówó, ṣé kó fẹ́ sanwó o. Gbogbo bí báyìí inú gáàdì ni, àtọmọdé àtàgbà, o fẹ́ ṣe exercise ọ̀fẹ́ ni. Gbogbo àwọn nǹkan wọ̀nyẹn náà ló yẹ kí àwọn ìjọba wa kí wọ́n ṣe sínú ìlú, láti lè beautify inú ìlú, láti lè jẹ́ kí àwọn èèyàn kí wọ́n gbé ìgbé ayé ìrọ̀rùn, kólúkálukú feel free. Kò sí wípé bóyá ó ń wẹ̀yìn wò wọ́n fẹ́ jí ẹ gbé, ṣe bí fóònù ni mo dì mú ìsọ́gbé bí àmọ́ ó ń wẹ̀yìn ẹnìkan fẹ́ lọ́ mi lọ́wọ́ gbà. Gbogbo inú àwọn igi tẹ̀ ń wò, àwọn ọ̀pẹ tí wọ́n ń gbìn, gbogbo inú ibẹ̀ ni kámẹ́rà wà. Wọ́n security nìyẹn, ìbọn wò mí bí mo ṣe lọ wo security nìyẹn, a máa wò yín ni, because ó mọ̀ wípé gbogbo inú bí báyìí kámẹ́rà ti wà ń bẹ̀. Kò sí kan tó fẹ́ ṣe tó fẹ́ hide, wọ́n á mú ẹ ṣíkún ni. Gbogbo inú kíní tẹ̀ ń wò wọ̀nyí, àwọn ọ̀pẹ tó máa ń gbìn yín wọ̀nyí, wọ́n máa ń kí kámẹ́rà bọ̀nú ẹ̀, jẹ́ pé ìwọ gan ò ní mọ̀. Kò ṣáà máa ṣe nǹkan tó ṣe lọ, wọ́n rí ẹ, wọ́n wà ní ọ́fíìsì tí wọ́n rí ẹ. Gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló yẹ kí àwọn adarí wa, àwọn irin wọ̀nyí tẹ̀ ń wò yìí tó fi ń ṣe exercise ni. Gbogbo ilé tẹ̀ ń wò yẹn ó ní, gbogbo bíi exercise ni. Ẹ fẹ́ wọn, ẹ fẹ́ gbé weight, ẹ fẹ́ ṣe gbogbo ẹ̀, wọ́n ṣe rí sínú ọ̀nà ní gbogbo bíi o, ṣe ti rí gbogbo ẹ̀ bó ṣe tẹ́rẹ̀ẹ́rẹ́ lọ. Àwọn ọmọdé wà ń bẹ̀ yẹn, ẹ fẹ́ jókòó sórí ẹ̀, ẹ fẹ́ gun orí ẹ̀ ni, ẹ fẹ́ máa ṣe jangilova ni, tá máa ń pè ní jangilova, epo mọ́tò, òun rèé, ẹ fẹ́ ṣe exercise. Ṣàkẹ́ má ṣubú, òun rèé, mo ti gbẹ́sẹ̀ sí báyìí, ẹ kàn máa ṣe exercise lọ ni.
ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló yẹ kí àwọn adarí wa kí wọ́n ṣe sínú ìlú láti lè ẹ ti rí irin yìí tí mo dì mú yìí báyìí òní kí ní exercise ni ẹ ti rí exercise ni tó yẹ pé ẹ̀kọ́ rìn lọ ẹ̀kọ́ fi wípé jẹ́ kí tẹ ẹ̀yà kí ṣe exercise ẹ ti rí bẹ́ẹ̀ yẹn òní bẹ́ẹ̀ ṣe máa ṣe lè tẹ́ ṣe exercise bọ́ ṣe sí àárín ìlú nìyẹn. Kò sí pé o fẹ́ sanwó ọ̀fẹ́ ni, kò sí pé o fẹ́ já receipt lẹ́nu ọ̀nà kó tó wọlé, wàá wọlé ni bó ṣe wù ẹ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló yẹ kí àwọn adarí wọn ní láti lè jẹ́ kí olúkálùkù kó gbé ìgbé ayé ìrọ̀rùn. Ètò ààbò ló ń jẹ́ bẹ́ẹ̀, kò sí wípé a má dé bẹ́ẹ̀ o, àdúgbò yẹn ò ṣe ń lọ o, kò ṣe ń lọ o, má rìn ibẹ̀ yẹn lọ́sàn o, má rìn ibẹ̀ yẹn láàárọ̀ o. Gbogbo ilẹ̀ yìí wọ́n ń ta ilẹ̀ wọn tán ṣe bẹ́ẹ̀ bí ilẹ̀ yìí ṣe tóbi tó bá jẹ́ pé àwọn adarí wa báyìí estate ni wọ́n á fi kọ́ tí omi bá wà ń bẹ̀ gan wọ́n á kọ́ sórí ẹ̀. Wọn ò ní fi àyè ńlẹ̀ wípé àyíbí yìí náà o ó yẹ ká fi ṣe gádì o, àyíbí yìí o ó yẹ ká fi ṣe ìṣeré ilé ìṣeré fún àwọn ọmọ o. Basketball eléyìí ti bí basketball ní ẹtìrí basketball ní àwọn tó bá fẹ́ play basketball ọ̀fẹ́ náà ni wípé fẹ́ fowó wọ ọbẹ̀ o, ọ̀fẹ́ ni wọ́n ti ṣe síbẹ̀ ẹtìrí wọ́n ti ṣòdì yìí ká síbẹ̀. Ní gbogbo bí ìṣe fẹ̀ tó ilé ìṣeré ni ẹ fẹ́ gbé wéètì, ẹ fẹ́ ṣe exercise, ẹ fẹ́ play table tennis, gbogbo ibi ìpátá bó ṣe fẹ̀ tó yìí ṣe ti rí. Bọ̀ tó yẹ pé àwọn gbogbo ilẹ̀ náà máa ń tà, wọ́n á ta gbó wọ́n bá yẹn sọ pé ìjọba nílẹ̀ ìbí ìjọba ń rí nígbà táwọn èèyàn ń kọ́lé sí, àwọn èèyàn bá ti wá kọ́lé sí tán wọ́n wá wo irú bí ìbàtà ló fẹ́ wá kọ́lé sí, wọ́n ti fi space yẹn ńlẹ̀, wọ́n ti fi àwọn fúnra wọn wọ́n ti fi space yẹn ńlẹ̀. Ibi ìgan kò tẹ̀ wá sí bí tẹ́lẹ̀, ọdún tó kọjá ni wọ́n ṣẹ̀ ṣe ibi ìtẹ́lẹ̀, wọ́n yẹ̀ ṣe ni kò sí nǹkan tó jọmọ́ gbogbo bí ìtẹ́lẹ̀. Àwọn taxi àwọn ní taxi kan ló máa ń páàkì síbi tẹ́lẹ̀, pàtó yá wọ́n kó wọn lọ síwájú ń bẹ̀ yẹn wọ́n dẹ̀ fi ṣe garden. Ilé ìjọsìn tí mo ti ń bọ̀ ilé ìjọsìn wa ní lọ́ọ̀kan wọ́n máa sọ fún wa ìlú àràbó ní o, chọ́ọ̀chì wa ní ẹ ti rí chọ́ọ̀chì lọ́ọ̀kan, chọ́ọ̀chì tí mo ti jáde ń sìn ilé ìjọsìn ni mo ti ń bọ̀. Mọ́ṣáláṣí nìyẹn lọ́ọ̀kan ń bẹ̀ yẹn, olúkálùkù mọ́ṣáláṣí ní máa fún wọn wá nísìn mọ́ṣáláṣí ní bẹ́ẹ̀ ti rí mọ́ṣáláṣí ní lódì kejì chọ́ọ̀chì ní bẹ́ẹ̀ ti rí chọ́ọ̀chì ní títì ló là wá kọjá chọ́ọ̀chì ní. Wọn ò ní kólúkálùkù má ṣe ẹ̀sìn títí ẹ̀ ti rí ṣọ́ọ̀ṣì ní. Wọn ò ní kólúkálùkù má ṣe ẹ̀sìn títí ẹ̀ ní ìlú àràbó ni o, ṣùgbọ́n tó bá jẹ́ ọ̀dọ̀ wa ni ìjà ẹ̀sìn ní kùrù, ìjà ẹ̀sìn ní ẹ̀yìn chọ́ọ̀chì ni wọ́n kọ́ gádì sí, ẹ̀yìn chọ́ọ̀chì ní táwọn ọmọ bá jáde chọ́ọ̀chì wọ́n á ṣe gádì. Ìjọba ló kọ́ o, kì í ṣe chọ́ọ̀chì ló kọ́ o, ìjọba ìlú yìí náà kọ́ síbẹ̀ bó ṣe tóbi tó yìí jẹ́ ti rí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ kí àwọn adarí wa káwọn náà kọ́ ronú sí. Ẹ ń lọ ẹ fẹ́ jókòó, bóyá ẹ ti gbé wéètì ó rẹ̀ yín ẹ jókòó ibi tí wọ́n kọ́ tí èèyàn ti lè relax tó ti lè jókòó leléyìí. Èmi rèé tí mo jókòó yìí ibẹ̀ ti rí mi báyìí kò sẹ́ńtà ní pé àkílódé tó jókòó síbẹ̀ yẹn bolo ti ń bọ̀. Àwọn security dẹ̀ wà bọ̀ wọ́n ò lè béèrè lọ́wọ́ ẹ pé bolo ń lọ bolo ti ń bọ̀. Ibi ò bá wẹ̀ kó lọ, ibi ò bá wẹ̀ kó máa bọ̀. Ó ṣe jáde nínú church ni ó jáde ní mọ́ṣáláṣí ni o, wọ́n discriminate wípé àkílódé ìwọ tó ṣe ń bọ̀ ní church ó ṣe wá sínú gádì wa, kò kàn wọ́n. Bó ṣe yẹ kí ìlú ṣe rí nìyẹn. Ẹ̀sìn kan ni wọ́n fi ń ṣèlú tí ìlú ń da, kì í ṣe ẹ̀sìn. Tó bá fi létà ẹ̀sìn ni wọn ò ní develop, wọ́n ṣe develop yìí, wọ́n welcome everybody. British ni, America ni, different all over the world. Olúkálùkù ń wá especially nígbà summer yìí tẹ́ bá lọ beach báyìí máa bá oríṣiríṣi àwọn foreigner. Tourism center wọn ò ní nǹkan àlùmọ́ọ́nì, tourism center yẹn gọ́gọ́gọ́ làwọn ń lò. Security ni akọ̀ máa lọ á máa bọ̀ ń tiẹ̀ ní ó wọ everybody ni, kò ṣe pé bóyá fẹ́ wá bá yín òun nìyẹn security ló ń lọ yẹn, kò ṣe pé ó fẹ́ wá bá yín pé kí ló dé tó fi jòkó síbẹ̀ yẹn, bọ̀ iṣẹ́ ẹ̀ ni á máa wọ everywhere. Òun tó ń rìn kọ́ yẹn kọ́ tẹ̀ ní iṣẹ́, gbogbo ibi tó fi rin sí ní kámẹ́rà ti wà. So gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló yẹ kí àwọn adarí wa kí àwọn náà kí wọ́n ṣe láti lè jẹ́ kí ìlú kó dáa, láti lè jẹ́ kí ìlú kó dáa. Gbogbo tí ìlú bá dáa, àwọn orílẹ̀-èdè kákàkiri lágbàáyé ẹ̀yin kọ́ lè máa lọ bá wọn kí wọ́n wá invest, kì í ṣẹ̀yin lẹ́ lọ bá investor pé dandan gbọ́dọ̀ wá invest sínú ìlú yín. Nǹkan tí wọ́n bá ń rí nínú ìlú yín, ètò ààbò wà, ọ̀nà dáa, iná wà 24/7 fúnra wọn ni wọ́n máa wá.
kò nígbà tẹ́ bá lọ bá wọn wípé ẹ wá invest sí ìlú wa ẹ máa bọ̀ rárá. Àsìkò sọ́mà tẹ́ bá lọ sí bíìṣì ẹ máa bá oríṣiríṣi àwọn foreigner bẹ̀ tourism yẹn gangan ni wọ́n ń lò láti fi máa develop inú ìlú yìí. Wọ́n ní airline, ṣé Nàìjíríà ní airline ni, and pastor dẹ̀ ní jet, individual àwọn wọn ní jet, a whole country wọn ò ní airline. Ṣó dáa? Àwa ní ètò economic, ètò ọrọ̀ ajé ò dáa. Báwo ló ṣe fẹ́ dáa? Báwo ló ṣe fẹ́ dáa pé owó tó yẹ kó fi tún ìlú ṣe individual ló ń kó sápò, wọ́n ń kó sápò ara wọn ni. Owó tó yẹ kó fi tún a whole nation ṣe wọ́n ń kó sápò fúnra ara wọn. Báwo ló ṣe fẹ́ dáa? Àwọn kan náà ló wà nínú ìjínigbé yìí náà táwọn náà ti fi ń ṣe ọrọ̀ ajé títí wọn. Kẹ́fì mọ̀ wípé ìṣòro tó ń bá wa fíra nínú ìlú yẹn pọ̀. Àwọn kan ló ń lo ìgbésùnmọ̀ míì ni wọ́n ń lo ìjínigbé yìí for their own business, for their own benefit. Wọ́n benefit nínú ẹ̀, nínú ìnira àwọn kan, inú ìyà, inú ìpayín keke, inú oògùn ẹ̀jẹ̀ àwọn kan. Wọ́n ń pa àwọn èèyàn, wọ́n bẹ́ orí olùkọ́, ibẹ̀ lẹ́yìn ti fi ń ṣe owó títí yín. Gbogbo yín pátá, ìdájọ́ Ọlọ́run ó máa dé bá yín o. Ìdájọ́ Ọlọ́run máa dé bá gbogbo yín pátápátá láìpẹ́ yẹn kọ̀ọ̀kan. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí ìgbésùnmọ̀ nínú ìlú yẹn, any boy tọ́wọ́ bá ti bà ẹ yẹgi fún wọn. Ẹ máa ṣe ìdájọ́ òdodo gidi kẹ́ máa ṣe fún wọn. Ẹ máa ṣe ìdájọ́ fún wọn. Tó tẹ́ bá bẹ̀rẹ̀ sí ṣe ìdájọ́ fún wọn, wọ́n máa continue ìwà burúkú tí wọ́n hù yìí ni. Wọ́n máa continue ìwà burúkú tí wọ́n hù yìí, wọn ò ní dẹ́kun ẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí máa ṣe ìdájọ́ fún wọn tí wọ́n rí pé àwọn ò máa fi ọwọ́ yẹpẹrẹ mú àwọn olúkálùkù wọ́n máa compress olúkálùkù wọn. Wọ́n mọ̀ wípé wọ́n máa fọwọ́ yékeré mú ẹni tó bá ti mú mọ́ o. Ìròyìn tání ká fi tó wa létí nìyẹn, ẹ̀yin ènìyàn náà mú Àmọ̀tẹ́kùn o. Ọwọ́ bá Àmọ̀tẹ́kùn o. Ó ṣẹlẹ̀. Ẹlẹ́ṣọ́ ààbò tí ẹ kó dáàbò bo ará ìlú, òun gan tí ń gbàbọ̀dè fún ará ìlú. Ẹ jọ̀ọ́, irú orin wo là ń kọ sí gbẹ̀dù yìí? Irú orin wo là ń kọ sí gbẹ̀dù yìí báyìí o? Ibi ìṣeré àwọn ọmọ ni, ibi tán ṣe fún àwọn ọmọ ni, ẹ ti rí. Ibi ìṣeré tàwọn ọmọ lélẹ́yìí tí wọ́n ṣe oríṣiríṣi wáyà tí wọ́n á máa gùn. Eléyìí báyìí wọ́n máa gbẹ́sẹ̀ sí láti bí, wọ́n á gùn lọ báyìí, á lọ bára ẹ̀ ń bẹ̀ yẹn. Wọ́n yóò ṣe nìyẹn. Ṣé ti rí? Kì í ṣe pé owó ọ̀fẹ́ ni. Àwọn irin wọ̀nyí bí wọ́n ṣe rí mọ́bẹ̀ yìí, òun rèé lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ ti rí. Ó máa rọ̀ mọ́ eléyìí, á bọ́ síbí, á kúrò ń bí, á bọ́ síbí. Bá ṣe máa rọ̀ mọ́ lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn. Ìṣeré fún àwọn ọmọ. Ṣé ti rí? Wọ́n ṣe síbí nìyẹn ní ìta gbangba ni o. Tó yẹ pé Nàìjíríà ni wọ́n á ti tú lọ. Wọ́n máa tú lọ báyìí ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan ni. Wọ́n á yọ lọ lẹ́yọ kọ̀ọ̀kan ni. Wọ́n á tú lọ ní ẹyọ kọ̀ọ̀kan báyìí ni wọ́n á tú lọ. Gbogbo ẹ̀ ni wọ́n á mú lọ tí wọ́n á tú. Ojú irin gan níbi tí tírèènì ń gbà gan, àwọn àbókí wọ́n kọjá síbẹ̀, wọ́n tú gbogbo irin ẹ̀ lọ. Ṣé eléyìí ni wọ́n wá ṣe sáàárín ìlú ni wọ́n ní tú lọ lẹ́yọ kọ̀ọ̀kan? Ṣé wọ́n ní tú lọ lẹ́yọ kọ̀ọ̀kan? Ó ní. Wọ́n yẹ ṣe síbẹ̀ nìyẹn. Kò sí pé bóyá kò sí kankan tó yingin níbẹ̀, kò sí kankan tó dín níbẹ̀. Kọ́mọ wá ṣeré ń bẹ̀ ni kó dẹ̀ máa lọlé. Ṣùgbọ́n jẹ́ pé Nàìjíríà wọ́n á ti písìsì ẹ̀. Àwọn iná tí wọ́n ṣe gan wọ́n á ti yọ lọ. Wọ́n á ti mú gbogbo iná yẹn. Àwọn tí ilẹ̀ bá ṣú bá iná tẹ̀ ń wò wọ̀nyí, òpó wọ̀nyí gbogbo ẹ̀ ló máa tan iná. Gbogbo ẹ̀ máa tan iná. Àwọn ọmọ máa wà bí aago 12 òru, wọ́n wà bí tí wọ́n ń ṣeré. Bó ṣe yẹ kí ìlú ṣe rí nìyẹn. Bó ṣe yẹ kí gbogbo inú ìlú ṣe rí nìyẹn. Kí ló wá dé táwọn adarí wa ò lè ṣe àwọn nǹkan wọ̀nyí? Pẹ̀lú gbogbo nǹkan àlùmọ́nì tá a ní. Àwọn ìlú wọ̀nyí wọn ò dẹ̀ ní nǹkan àlùmọ́nì. Omi ni wọ́n ní, ẹja, sandin. Lẹ́yìn ẹja àti sandin yẹn wọn ò ní epo. Nàìjíríà ló fún wọn ní gáàsì. Ẹ lọ Google ẹ̀kẹ́ ẹ bèrè. Ìlú yìí àwọn ló fún wọn ní gáàsì. Láti bí tí wọ́n ti pàṣẹ páìpù yẹn, wọ́n pàṣẹ lọ sí Yúróòpù. Wọ́n pàṣẹ láti Niger. Buhari ló ṣe nígbà yẹn. Buhari gbé páìpù, ó gbé gba Niger. Ìgbà yẹn ni wọ́n fi ṣe tírèènì ọkọ̀ ojú irin tí wọ́n ṣe láti ṣe Àbújá bí Kaduna lọ sí Niger. Tírèènì tí Buhari ṣe lọ sí Niger ìgbà yẹn wọ́n pàṣẹ wáyà, wọ́n pàṣẹ páìpù láti Niger wá dé ibi, kọjá láti ibi lọ sí Europe. Àwọn ló ń supply wọn, àwọn ló ń fún wọn ní gáàsì. Àwa tá a ní gáàsì gan àárín lò. Ibi kò sí ẹ̀lẹ́rẹ́ nìkan tó fẹ́ gbé sìlẹ́ńdà sórí pé òun fẹ́ lọ ra gáàsì. Company ló máa wá gbé fún yín. Ẹ wò
gáàsì kò sí pé bóyá à ń tò èló náà ta gáàsì ní ayé pé èló náà ta gáàsì ní ọjọ́ ó yàtọ̀ sílé tó ń tà ní ẹlẹ́yẹlé the same price ní gbogbo state tẹ́ bá kúrò state ibi tẹ́ lọ state ibòmí the same price ni kò dẹ̀ sí wípé bóyá wá ń tò a fẹ́ lọ fíìlì gáàsì o rárá company ló máa fi mọ́tò máa supply síwájú gbogbo ibi tí wọ́n ti ń ta company ni gáàsì yín bá tán ẹ bá débẹ̀ kẹ́ gbé cylinder wọ́n ti fill ẹ̀ síbẹ̀ kẹ́kọ̀ọ́ replace ẹ̀ ni ẹ gbé empty tẹ́ gbé wá ẹ dẹ̀ gbé lè tán ti fill ẹ dẹ̀ gbé mà lọ bó ṣe ń ṣe tiwọn nìyẹn very kò sí pé bóyá o débẹ̀ ẹ ń tò àwa tò àtẹ̀wárí gáàsì rà mí gbọ́ rí nínú ìlú yìí wọn ò tí lépo àwọn náà ló fún wọn lépo mi ì tí ì rí mọ́tò tó tò sí filling station rí níbí mo ti ṣe àìmọye fídíò níbí tí mo ti fi filling station hàn wá láìmọye ìgbà mi ò tí ì rí mọ́tò kó pé mẹ́ta ní filling station rí pé wọ́n tò wọ́n ra epo kí ló dé tó yẹ pé àwọn nǹkan tí Elédùmarè tó pèsè fún wa òun ni àwọn adarí wa ni wọ́n fi fìyà ẹ̀ tán fi ní ará ìlú wọ́n fìyà ẹ̀ ń jẹ wá wọ́n dẹ̀ fi ní ará ìlú lára kí ló dé àfikún náà kó ṣàánú fún wa ẹ wo anybody ẹ bá ti mú ìbàjẹ́ Àmọ̀tẹ́kùn ìbàjẹ́ Àgbẹ̀kọ̀yà anybody tó bá ti lọ́wọ́ sí ìgbésùnmọ̀mí ẹ mú wọn kẹ fi wọn jófin kí ló dé wọ́n ní kẹ dáàbò bo ará ìlú ẹ̀yin lẹ ti máa gbà bọ̀dẹ̀ sínú ìlú nǹkan tó ṣẹlẹ̀ nínú iléeṣẹ́ ológun ló ṣẹlẹ̀ nínú iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti bá dé Àmọ̀tẹ́kùn láti ọdún tó kọjá ní Àmọ̀tẹ́kùn yẹn ó ti ń fì ló ti ń ṣe bákanbákan tí wọ́n ti ní àwọn Miyetti Allah wọ́n wọnú iléeṣẹ́ Àmọ̀tẹ́kùn lóṣogbo ṣé ẹ rántí nígbà tí wọ́n fi lọ pa àwọn èèyàn ní Akínlàlú lóṣogbo wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ ìyá kan wà ń bẹ ńgbà yẹn ọmọ kan náà wọ́n bí wọ́n pa wọ́n lọ́mọ àti gbà yẹn ní ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn ó yẹ kí wọ́n wá àkọ́ṣe sí wọn ó yẹ kí wọ́n wádìí Àmọ̀tẹ́kùn dáadáa wọ́n ti gbà bọ̀dẹ̀ báwo ni Àmọ̀tẹ́kùn a ṣe máa lọ́wọ́ sí ìjínigbé lẹ́kìtì eléyìí ó ga o ó gbẹnu tán gidi o ẹyẹ ènìyàn wa ní kásáré fi tó wa létí ni o wọ́n ti gbé òkú ọ̀gágun kan lọ o wọ́n gbé òkú ẹ̀ lọ àtàwọn tó lọ ń sin òkú o wọ́n ní kí wọ́n mú 450 million wá òkú tó ti fẹ́ rí 450 million báyìí wàhálà dé ó dáa tá a bá délé ẹ jẹ́ máa lọ ilé torí mo ṣẹ̀ ń bọ̀ ní chọ́ọ̀chì ni o mo yà sí gádì pé kí sáré fi ìròyìn tó wa létí bá ti délé tó bá dalẹ́ o ẹ pàdé wa lórí ìkànnì wa kàsálà tí wọ́n mú ẹ bá wa ẹ lọ wo fídíò yẹn tẹ́ bá lè wò wọ́n so mọ́ ẹ̀yìn máṣíìnì bá bí wọ́n ṣe máa fi òkú yín wọ́lẹ̀ nìyẹn wọ́n so ni tí wọ́n ń wọ kúrúrú lọ Mali ló ti ṣẹlẹ̀ nígbà kan ní oṣù kẹrin tí wọ́n fi kógun ti Mali àwọn Nàìjíríà náà àwọn ẹlẹ́ṣọ́ ààbò Nàìjíríà àwọn náà ti mú sísítẹ́ẹ̀mù yẹn tó bá ti mú wọn ní Mali wọ́n máa ń so wọ́n mọ́ ẹ̀yìn ọkọ̀ ni ṣùgbọ́n nínú Nàìjíríà náà báyìí àwọn náà ti mú sísítẹ́ẹ̀mù yẹn ẹ fi wọ́n yí gbogbo àárín ìlú ẹ so wọ́n mọ́ ẹ̀yìn ọkọ̀ kẹ́ máa wọ́ wọn kiri fídíò yẹn wà lórí Àṣàkẹ́ TV Telegram kẹ́ ẹ lọ wo bí wọ́n ṣe so kàsálà yẹ́lò lórúkọ ẹ̀ ní kàsálà oríṣiríṣi àyè wá gbà wọ́n àyè gba tápà wọn ó kọ́lé ègúnnu wọ́n wá sọra wọn di nǹkan míì sínú ìlú àwòrán ẹ̀rẹ́ léyìí notorious kidnappers òun ní notorious kidnappers tí wọ́n mú tí wọ́n fi òkú ẹ̀ wọ́n fi ń wọ́lẹ̀ báyìí ni bí wọ́n ṣe ń yí ni tí wọ́n ṣe ń yí steering ẹ̀ ní bó ṣe dá nìyẹn any boy tí wọ́n bá ti mú bẹ́ẹ̀ yẹ kẹ́ ṣe máa ṣe nìyẹn gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò wa tẹ́ ẹ bá ti mú wọn ẹ má máa ṣe fídíò mọ́ ẹ wọ́ wọn sínú igbó kẹ́ṣe wọn bálabàla kẹ́ṣe wọn ṣàkàṣàkà torí ìyà tí wọ́n fi ń jẹ àwọn èèyàn wa ò kéré ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire tí wọ́n padà fi sílẹ̀ àwọn ìyá oníyà principal tí wọ́n ò ṣẹ́ni kankan kẹ́yàn lọ kọ́yàn nílé ìwé kó dẹ̀ ti wá di wàhálà àmà ní ṣe ilé ìwé lọ àmà ní ṣe olùkọ́ ṣe àmà ní ṣiṣẹ́ ṣe o Nàìjíríà mo rí pé ilé iṣẹ́ olùkọ́ ti wá dogun ó ti di wàhálà báyìí kẹ́yàn lọ sí ilé ìwé kó fẹ́ lọ kọ́ ọmọ kó dẹ̀ ti di wàhálà a dúpẹ́ wọ́n ṣáà ti fi wọ́n sílẹ̀ o àmọ́ mọ̀ wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi jí wọn gbé náà àṣírí àṣìtú nǹkan tẹ́ ẹ̀ ń bò tẹ́ ẹ̀ tí ì sọ síta yẹn àṣírí yìí máa tú gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ nínú bí wọ́n ṣe lọ kó àwọn ọmọ ilé ìwé yẹn àwọn ọmọ ilé ìwé tí wọ́n ṣẹ̀ fi sílẹ̀ yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ nínú ẹ̀ àṣírí yín ò ní bò ìbá ìjọba ìbá jẹ́jòyè ìbá jẹ́ ará ìlú ìbá jẹ́ ọmọ Yorùbá ìbá jẹ́ ẹ̀yin Fúlàní tẹ́ ẹ̀ ń gbélé Yorùbá ìbá jẹ́ ẹ̀yin olóṣèlú lẹ́pàdé àpòpọ̀ tẹ́ ẹ̀ ní ará ìlú lára tẹ́ ẹ lọ kó Agbésùnmọ̀mí wá wọlé torí ìbò àṣírí gbogbo yín ò ní bò tọmọtọmọ lágbára Ọlọ́run ẹ̀yin ènìyàn wa tá a bá délé a máa tẹ̀síwájú lórí àwọn ètò wa a ní ká fi ìgboro hàn wá ni ìgboro la wà o ìta la wà ẹ máa ń gbọ́ pé ìta la wà o
ìtàláwà kákàkiri ẹ bọ́ ṣe ń gbé wéètì ṣe máa ń gbé wéètì nìyẹn kákàkiri ẹ ti rí kálukú á gbé wéètì àṣe bó ṣe wàá ṣe exercise ń dà wàá lè fit dáadáa ṣùgbọ́n báyìí pé nàìjíríà báyìí wàá túbọ̀ máa wá jíìmù tó fẹ́ lọ ní ọ̀fẹ́ ni wọ́n ṣe síbí àwọn ọmọ ọ̀gbẹ́wò yẹn tí wọ́n ń ṣe exercise lóríṣiríṣi kálukú ló lè wá táwa ṣe exercise ó dàbọ̀ o ẹ ṣeun a nípàdé ayọ̀ tó bá dalẹ̀ ẹ̀ ń tẹ́ bá fẹ́ wo ẹ lọ wò ó wà lórí Àṣàkẹ́ TV News èmi ló wà ń bẹ̀ o Àṣàkẹ́ ló wà ń bẹ̀ o àwa la wà ń bẹ̀ o àwọn ọmọ wọ̀nyí bọ̀ àwọn náà fẹ́ wá ṣe exercise bó ṣe ń sá lọ àwọn ọmọdé wọ́n fẹ́ lọ gbé weight ẹ̀ ti rí wọn ọ̀fẹ́ ni bàbá ẹ̀ ní ọ̀fẹ́ ni ọmọ á sá lọ wọ́n tẹ̀ ń rìn lọ ni ó sáré sáfi bàbá sílẹ̀ òun fẹ́ lọ ṣe exercise ní tiẹ̀ bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn tó bá ṣe exercise tó á padà lọ sábà òbí ẹ̀ kò sí wípé a má lọ o má débẹ̀ o mi lówó ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ti rí bó ṣe yẹ kí ìlú wa kó ṣe rí nìyẹn ṣùgbọ́n wá kù sọ́wọ́ àwọn adarí wa ọmọ Yorùbá jẹ́ ká jí lójú oorun o ká nípàdé ayọ̀ o ìpàdé wa bí oyin o tabadélé fídíò yẹn tí o bá lè rí ṣó tẹ̀ kò lè ṣe ń ṣó lórí Facebook orí kò jẹ́ kí n tí upload fídíò yẹn ẹ lọ wo lórí Telegram ó wà lórí Telegram Àṣàkẹ́ TV News Telegram màá fi líǹkì Àṣàkẹ́ TV News Telegram yẹn màá fi sábẹ́ ètò ìtì bá kọ̀ tẹ̀tọ̀ nísìnyí tẹ́ bá ti gbọ́wọ́lé líǹkì yẹn ó máa gbé yín lọ sí inú Àṣàkẹ́ Telegram straight direct ni ẹ subscribe sórí YouTube channel wa ẹ ń tẹ́ bá ti tẹ̀lé wa lórí YouTube Àṣàkẹ́ TV lórí YouTube àwọn èdè Yorùbá wa tá à ń kọ́ àwọn ìròyìn wa tá à ń gbé jáde ní èdè Yorùbá ẹ máa bá wa kà á lórí ashaketvnews.com níbi tí a ti mú àwọn ìròyìn wa fún wa lọ́lọ́kan òjọ̀kan ní èdè Yorùbá ni tẹ́ẹ̀ka tó máa yé yékéyéké pẹ̀lú àmì lórí ká nípàdé ayọ̀ bye 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 ok o ti bá délé o èmi náà fẹ́ lọ wọ bọ́ọ̀sì ń bẹ̀ yẹn bọ́ọ̀sì nìyẹn lọ́ọ̀kan mo ń lọlé ẹ ṣeun bye bye.